lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ ti sí. بسلام مولانا الشيخ العلوري الذي لعب حياته وقضى أيامه بنشر الدعوة الإسلامية على جميع أبناء أفريقيا وأبناء المسلمين كافة خطابة وكتابة شكرا ونصرا والمواعظ والمدارس والمؤتمرات والمجالس داخل نيجيريا وخارجها فأصبح العلم اليوم كفاءة وفكاهة يتلاعب بها الصغار والكبار. ألا ترون الأبناء والشبان يقصدون الشعر والشعر أصعب شيء من العلم. هذه أعماله الجبارة. فبماذا نؤدي الشكر للألوم؟ هل باللعنة والسب واللوم للمركز وأبناء المركز أو لأبناء الشيخ العلوري وبناته لأي أمر من الأمور؟ متى نؤدي هذا الشكر الجزيل؟ ومتى نوفي هذه العهود والواجبات؟ Àfá onímọ̀jẹ̀sí ṣeun ó dà ń gbà tí wọ́n sọ́jú ní kọ́ àbíkà wọ́n sọ̀rọ̀ ní kò sọ̀rọ̀ wọn káì bá ti sọ̀rọ̀ ní yọ́nà máa ṣe pọ̀ ní púpọ̀ àìsí sọ̀rọ̀ rẹ̀ ní ló fi hàn pé aláàrí ọmọ ni bàbá tó bí àtìyá tó bí àti fẹ́mi náà bí bàbá wa ti ṣe nù tẹ́lẹ̀ à bí bàbá wa ti ṣe nù fẹ́mi náà gbé bẹ́ẹ̀ tí tó wọn kí ni kọ́ máa wá wí ìgbẹ́ni bá rú bẹ́ẹ̀ olú ẹgbọ̀n mi wọ́n kìí sọ nìkan ní bẹ́ẹ̀ ní àtọ́ wá sọ fún pé báyìí bá mọ́ lọ́rùn lálùbáríkà sí wọ́n lálùbáríkà sí bó ti yé ọ̀tọ̀ ìgbé tí wọ́n yé ọ̀tọ̀ọ̀tọ̀ ní bí kẹ́ tí máa ṣe nu ẹyẹ máa núrù ànúrù ọlọ́run máa tẹ̀lé yí káàkiri ọlọ́run ní máa fọ̀nà mọ ẹ̀dá ilẹ̀ bá dàrú ọlọ́run ní fọ̀nà mọ ẹ̀dá lásìkò tí nǹkan bá dàrú ìmọ̀nà ọlọ́run ní à ń tọrọ títí dì sí mo ti wà ilẹ̀ rú máa bà mí pé kí láti ìsìn fún mọ́ríkàsì kí ní mọ́ríkàsì ṣe fún wa tí ìbá ṣe kó orí ló ṣe fún wa mọ́ríkàsì òfin ọ̀kan sàbúrú fẹ́mi lọ oore ní jásí mọ̀lánà tó wà mẹ́sìn Abíbullah Adam Abdullahi àìlóòrù àkíyèsí ọlọ́run àti ìṣẹ́ ọlọ́run kọ́ máa jẹ́ tí wọ́n lọ láíláí àwọn tí ń bá wọn sí pẹ̀lú ẹ̀mí méjì wọ́n mara wọn tèmi kọ́ torí ìmọ̀ fẹ̀mí àbòsí bá wọn ṣe òpé mi ẹ̀mí kan ṣoṣo tí mo jogún lọ́wọ́ bàbá mi ní máa fi bá wọn ṣe láíláí bí èèyàn kún lẹ́fún jù bẹ́ẹ̀ lọ ìmọ́lẹ̀ náà ní ọmọ jẹ́ núrù ní ọmọ jẹ́ kò ní jẹ́ súnmọ́ torí bàbá mi sùnmọ́ tún bá àwọn àlò núrù ṣe nínú òkùnkùn ní ọba ara rẹ̀ ń sáré àtijọ́ àlùkìyámà ìdí eléyìí gbogbo ẹ̀yin ọmọ núrù pátá láti bá gbọ́ ẹ sí bákan pa àgọ̀ ẹjẹ́ àmọ́ àgọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn nábàlá àdèdè ẹjẹ́ àmọ́ àdèdè lọ́wọ́ àwọn náà torí pé orí wa bẹ̀ púpọ̀ wọ́n gbọ́ olóòrò ìjọ kan lẹ́nu bàbá ṣe àdà ọlọ́run sábà bùkún àti bàbá náà lẹ́rù pé mọ́ríjá wù mí ọfẹ́ mọ́pọ̀ jù sí Ádámù náà lọ torí mo rí gbogbo àfà lára wọ́n ní kìnnì wọ́n ní ẹkùn ń bẹ wọ́n ní kìnnì ń bẹ tí ń bá gbàgbé wọ́n lọ́wọ́ bímọ mẹ́ta ẹkùn wọ́n wá bímọ mẹ́ta àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọwọ́ bẹ́ tẹ̀sí wọn wò àwọn mẹ́ta so mọ́ láà
sẹ́yìn ọmọ kí ó gbọ́ kí ni mo pè é ẹkùn ó bímọ mẹ́ta. àwọn mẹ́ta wá so mọ́ lára wọ́n ní bọ̀wé alọ́wọ́ ọwọ́ abúkẹ́m pariwo àwọn kan náà àwọn mẹ́ta ọ̀kan sáá ó tó ta páàkì mọ́tò sí àyà rẹ̀ dá ọ̀kan náà ọmọ ń bímọ ọ̀kan takété díẹ̀ síbi kí náà fi sàmì kọ́bẹ́kọ́bẹ́ yìí ọ̀kan ti sálọ ẹ̀yìn mọ́tò náà ọ̀kan dìbò wọ́n ní kó tún ṣe sàá ó tún bú kẹ́m gbà ó tún pariwo ju tẹ̀kan lọ wọ́n lè tó dìmọ̀ tó dìmọ̀ èyí tó sá síbi ẹbẹ kọ́bẹ́kọ́bẹ́ mi ní ìwọ̀n tó sá síbi mọ́tò tí mọ́tò wọn ti fò ó ti lọ sí kìlọ̀ ó ti pọ̀ tó fọ́ wọn ló tó dákẹ́ lọ sí olódò tó kẹ́ ló pariwo èyí tó dìmọ̀ tó dìmọ̀ èyí tó sá síbi mọ́tò tẹ òun náà bọ́ títí táwọn wọn lọ fẹ́ òfurufú mọ́ aláṣẹ adam lọ́pọ̀ fún wa. wọ́n ní èyí tó dì máa ń ní ọ̀ríjìnà ọmọ tí ń jẹ́ ọ̀ríjìnà ẹkùn gidi. ìgbọ́n bá pa mí lọ́ọ́ pa mí nǹkan bá fi mí ṣe ni o fi mí ṣe èmi ọ̀nà ibìkan o. ìwọ bàbá mi o ìwọ làáfà mi o ìwọ lọ́tọ́ mi o ìwọ lóyìn mi o. èmi òróró rẹ̀ kan bí kan tó ju mọ́ríkà sílẹ̀ o. báwa ti rí nu bẹ́ẹ̀mi ti rí nu bí wọ́n bá mi ti rí nu àfa rẹ̀ nu bẹ́ẹ̀mi ti rí bí èsì máa rí nu ẹ̀yọ́ ọmọ mi kò lẹ̀ yọ yá. ẹlẹ́ẹ̀kejì tọ́ta kété o wọ́n lòun ní àmọ̀tẹ́kùn kì í ṣẹkùn ọjọ́ ni òun náà máa halẹ̀ bí ẹkùn. ọ̀pọ̀lọpọ̀ ní tó jáde mọ́ríkà tó mọ kéwú dáadáa tó tún lọ ìlànà tó darí ẹgbẹ́ ńgbà tí ó lo mímọ́ rẹ̀ mọ́ríkàsì lọ́kọ́kọ́ fèsì. ní bàbá burúkú ìyá burúkú àmọ́rú àfáà yìí àmọ́rú ti jẹ́ nǹkan kan nígbà wo tí ìwọ náà sì ní láì fi jọ́ tó ń kéwú lọ́wọ́ tí wọ́n ò lé ọ lọ. tọ́ ń tọ̀ lé tọ́ yí àgbẹ́ lé tọ́ ń sọ̀sọ̀kúsọ tọ́ ń jẹjẹkújẹ tẹ́bi ń pa ọ́ sì tọ́ títí òfin dà kan mọ́. wọ́n lé lẹ́kẹ̀ẹ́ta tọ́sálọ yẹ́yẹ́ wọn ló wọ ìṣẹ̀kùn ológbò sẹ́kù náà jọ kó náà bá halẹ̀ lókùté wọn lẹ̀ èkúté ní halẹ̀ mọ́. àbá àlílé sọmọ àlè alhamdulillah nígbà tí bàbá rẹ̀ ní ṣe dáúdà ní ìṣe ọmọ àlè gbogbo ẹ̀yìn yòókù náà tẹ́ dákẹ́ wẹ́yìn sọmọ àlè o kẹ́ ẹ lè jẹ́ ọ̀ríjìnà ẹ̀kọ́ lọ́dọ̀ sọ́fà adam lọ́dọ̀ marcus lọ́dọ̀ mọ̀dín ẹ̀sìn náà gbàgbà. àmín. mo ti jẹ gbogbo ẹjọ́ bá sọ̀rọ̀ ẹjọ́ wọn sọ̀rọ̀ lọ ntí kó jẹ́ àdé tí ó dà lọ́la ní nkọ lẹ́tà sí gbọ́ akẹ́kọ̀ọ́ ilé agbọ́dọ̀ àwọn àgbàlagbà púpọ̀ ẹlẹ́kùn ẹnìkan wá bẹ̀rẹ̀ mọ́sánjọ́ wípé ẹlẹ́kùn yẹn bú mi tí wọ́n bu ilé ìdáhùn fún ní gbólọ́wà tó bí èmi tó wà lára rẹ̀ ṣé lérí mi ló ti rí sàbígbá àmì àbẹ́sẹ̀ mi ó lóun ò rí kí ló tó wá kù ó ti bá tẹ́kùn lọ́nu ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá sọ tẹ̀lé yóò túmọ̀ pé ọ̀ríjìnà aláàlẹ́ ni ó ní àbí ọ̀ríjìnà ọmọ àlè tó bá jọ́ mi fi jẹ́ pé lọ́mọ àlè fi pọ̀ ikọ́ bá básìkò yìí lọ wọ́n máa jẹ́ pé àwọn tó náà wọ́n bá jọ mọ́ àdàrà kan ní tí jọ́ máa lè nu Kùránì àti inú èdè Yorùbá àti inú àwọn àṣàlàyé tó ẹsẹ̀ gbẹgbẹ́ láti lọ́mọ àlè jọ́ mi wọ́n fi kí ni nílọrin wa wọ́n ní ọmọ àlè kí ó bẹ ní ilé òkè ọmọ àlè owó ń bẹ ní ọwọ́ rẹ̀ ọmọ àlè ọlá àbójúwọ̀ ọmọ àlè nílọ́hùn kí ló dé o ti mọ̀ kí ó púpọ̀ jù ajẹ́pẹ́ àlèmọ́déhù àdámọ̀ bí máa yìí síbí hù àlèmọ́dé ha ẹmẹ́nu kó mẹ́ dáhùn ọ̀fíìkọ̀ ọlọ́dún járí bàbá sí ìmọ̀dínú kọ́ lọ sàlékún àlàáfíà fún wọn ọlọ́mọ fẹ́ dà wọ́n láàmú ọlọ́mọ fi tínà wọn gbogbo tó wá kù díẹ̀ díẹ̀ káàtó tí bàbá sí àdáhùn fi ayẹyẹ tó fi kọ́ ọkọ̀ wálẹ̀ nǹkan làárín ọlọ́dún járí rán ẹ bá ń tẹ́yìn mi ṣe ẹ bá ń mójútó ọlọ́mọsàdì ó ṣe é ṣe fún wa o ṣètánì ò ní fẹ́ ṣe é èmi kọ́ ìwọ náà kọ́ òun náà kọ́ ṣètánì ni kò sì fẹ́ ọ́ dáa bá a ṣe wú ìní ẹni kájọ bọ́lá ọ̀pọ̀lọ̀ jẹ́ àwọn ìní ẹ̀ ẹ̀yin ọmọ tẹ́wàá wájú wa lọ́jọ́ ẹ̀rọ ìbárúkà
níjọ́ táwa náà wà báyìí àmọ́ pé báyìí ní ọ̀dà àmọ́tẹ́ ní ọ̀dà ẹ̀rù ń bà wá o kìí ṣe taburú ẹ̀ẹ́dì ńláńlá pẹ̀lú ògùn ọlọ́run lójú ẹ̀mí wa báyìí táwọn òbí yóò máa dunnú táwa náà máa dunnú táwa máa yọ̀ táwa máa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ torí tí ọba ṣe bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ ọ̀yọ́nu iṣẹ́ ọwọ́ ọ̀yọ́nu bàbá wa àjọṣe ajẹ́bọ̀sá ìyá náà ẹ̀yìn náà kó àṣeyọrí mo dáwọ́ kàkan fún ijó ní ẹjẹ́ ń dá lẹ́nu kan pé bàbá rere ìyá rere lóní máa gbèsè lóko